tó bá fẹ́ kọ́ iṣẹ́ oge ṣíṣe tó fẹ́ kọ́ bóyá lẹ́sẹ̀ makeup àbí irun ó kéré jù oṣù mélòó gan ló yẹ kó fi kọ́. tí àwọn DSS bá tọ́wọ́ make use of Evans ọ̀pọ̀lọpọ̀ ààbò ni a máa achieve lórílẹ̀‐èdè yìí. àfi ìjẹyọ àfi òjẹyọ òfi òjẹyọ tá a bá ń sọ àfi òjẹyọ àfi òjẹyọ ṣé lóòótọ́ ni àfi ò gbọ́dọ̀ jẹyọ ni. tí mo dẹ̀ máa rí àfin búkà ń gbà mí. ìbéèrè mi lèyí ṣé kò sí ọ̀nà tí ọ̀dọ́ lè gbà dé iwájú ìní àbí ẹ̀yin ó ní nǹkan kan tó ń fà á tí ọ̀dọ́ ò fi tí ì dé àwọn àpò yìí. tá a bá ní ká wò ó àwọn tí ó wà ń bẹ̀ yẹn náà ló ti wà ń bẹ̀ láti ilẹ̀. wọ́n dẹ̀ ti ṣe kinní yìí wọ́n ti sọ di oyè ìdílé. ẹnìkan pè mí láìpẹ́ ó ní wòlíì mo ní yẹn wòlíì mo ní yẹn ó ní yẹn pray fún mi mo ní bọ̀ọ̀dà tó bá rí àmì ńlá kan ṣe ogún ẹ̀ ò ní bu bàbá ó kọjá bẹ́ẹ̀ ẹni tó gun ẹ̀ bá bu kí ló ń dúró ṣe láyé ó ní ogún ẹ̀ ò ní bu ó ní àmì bàbá lẹ́yìn ìgbà yẹn ó wá ṣe testimony